àwọn kan ló máa ń jókòó wọ́n láwọn fẹ́ bà ti lágbájá jẹ́ àwọn fẹ́ bà tẹ̀mẹ̀dò jẹ́ Ìyábọ̀ Òjó máa ní òun fẹ́ bà ti lágbájá jẹ́ Ìyábọ̀ Òjó máa ní òun fẹ́ bà tayé tẹ̀mẹ̀dò jẹ́ Ìyábọ̀ Òjó ní bẹ́lẹ̀ yóò bá fún mi lówó ẹ cancel ẹ bẹ́lẹ̀ yóò bá fún òun lówó ẹ pàdánù bẹ́lẹ̀ yóò bá fún òun lówó mi ò gbọ́dọ̀ rí kankan nínú yín kẹ́ celebrate ẹ gbogbo orú ẹ̀dá bí Ìyábọ̀ Òjó nínú ayé mi àti yín kí ọ̀run fi kú ọmọ dá lágara kí ọ̀run fi ìbànújẹ́ kó fi kọlù kí ọ̀run fi àṣetì kó fi kọlù kí ọ̀run fi àgbààná kó fi kọlù kò ń ṣe Lizzy Anjorin nìkan ló ní Ìyábọ̀ Òjó ọ̀pọ̀lọpọ̀ yín ní Ìyábọ̀ Òjó nínú ìgbéyàwó yín ẹ ò fura ni pánsá ò fura pánsá já síná àjà ò fura àjà jí onílé yín ò fura olè ti kó ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́rù irú èèyàn bí Ìyábọ̀ Òjó ló lé ọ̀pọ̀lọpọ̀ yín níbi iṣẹ́ yín irú Ìyábọ̀ Òjó ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín abandon talent yín irú ẹ̀dá bí Ìyábọ̀ Òjó ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín kó di ẹni tó ń tọrọ jẹ lẹ́nu mo ní irú ẹ̀dá bí Ìyábọ̀ Òjó nínú ayé mi àti yín kí ọ̀run fi kú òjijì palẹ̀ mọ́ ẹ̀ Bíbélì ní Jábésì ó ní ẹ má jà lọ́bẹ̀ èmi àti yín mọ̀ pé ọmọ burúkú ni Jábésì èmi àti yín mọ̀ pé orúkọ burúkú ni àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ nígbà tí àánú fọ́hùn kí ló ṣẹlẹ̀ àánú tí a fi wá Jábésì rí la fi wá David rí bá a ṣe gbọ́ wọn ní David ló dẹ́ṣẹ̀ jù àmọ́ David ló ra àánú gbà jù nítorí pé kíni inú David mọ́ ńgbà tí David máa dẹ́ṣẹ̀ ó dá láàrin òun àtọlọ́run ni David ò kò wà bí Ìyábọ̀ àbí David wà bí Ìyábọ̀ ẹ lọ wo ìtàn David tá máa ń pè ní David ẹ lọ wo ìtàn ẹ̀ṣẹ̀ tí David ń ṣẹ̀ láàrin òun àtọlọ́run David padà rí àánú gbà níwájú Ọlọ́run bó ṣe dá ẹ̀ṣẹ̀ tó èmi àti yán rí àánú gbà níwájú Ọlọ́run àárí àánú gbà níwájú ọmọdé àárí àánú gbà lọ́wọ́ funfun lọ́wọ́ dúdú lọ́wọ́ pupa nílẹ̀ yìí àti lókè òkun ní gbogbo àgbáyé èmi àti yín àárí àánú gbà Ọlọ́run tó fi àánú wá David rí òun náà ló ṣe kíni ló kọ̀yìn sí Jábésì gbogbo Jábésì ayé èmi àti yín kó wọnú ikú òjijì lọ gbogbo ẹ̀dá tó ló kọ̀nà tí mo fẹ́ gbé gbà bí Ìyábọ̀ Òjó kí ọ̀run fi kú burúkú ikú gbóná ikú àìtọ́jú àìtóṣù kí ọ̀run fi dá ní agara àti Ìyábọ̀ Òjó àtàwọn ọmọ ogun ẹ̀ kí ọ̀run fi ikú burúkú kó fi dá lágara láìpẹ́ ọjọ́ ẹ̀ kí ọ̀run fi kú ọmọ kó fi dá lágara àti Ìyábọ̀ Alice Òjó àti gbogbo ọmọ ogun ẹ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àdàbí tí Ìyábọ̀ Òjó ò bá hùwà kí lorúkọ ẹ̀ ẹni tó dalẹ̀ Jésù tí ń jẹ́ ẹran mi létí ẹni tó dalẹ̀ Jésù tí ń jẹ́ ẹran mi létí bẹ́ẹ̀ bá ń bá mi lọ. Júdásì ẹ ṣe àdàbí tí Ìyábọ̀ Òjó bá ti ìwà Judas tí Ìyábọ̀ Òjó bá ti hùwà Júdásì gbogbo ohun tó wà nínú ìgbésí ayé Ìyábọ̀ Òjó Alice ọmọ ológun mi fẹ́ túgà gbogbo ọmọ tó tara ẹ̀ jáde kó pokùnso gbogbo ìṣẹ̀dá tó dàbí Ìyábọ̀ Alice Òjó ọmọ ológun mi fẹ́ túgà inú ayé mi àti yín kó pokùnso tọmọtọmọ kó pokùnso tọmọtọmọ gbogbo ẹ̀dá tó dàbí Júdásì sẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tó ní ẹ má wọ́rì màá mú débi nítorí monetization ẹ̀yin ṣáà fún mi 50k ẹ má wọ́rì màá lọ jáde fún màá bá tiẹ̀ jẹ́ kò kí ń ṣe Lizzy Anjorin nìkan làwọn pípù yìí ń ṣe fún irú àwọn Ìyábọ̀ Òjó Judas Ìyábọ̀ Òjó wà ládùúgbò ẹ̀ ó wà nínú ìgbéyàwó ẹ̀ ó wà láàrin ọ̀rẹ́ ẹ̀ ó wà láàrin ẹbí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ wà nínú òyìnbó lẹ́nìí ẹ ti hùwà Jésù fún ọ̀pọ̀lọpọ̀ fámìlì tí wọ́n hùwà Judas fún yín lọ́wọ́lọ́wọ́ ẹ̀dá tó bá dẹ̀ hùwà bí Ìyábọ̀ Òjó Judas
ẹ mọ̀ wípé ẹ̀mí èèyàn ló fẹ́. Júdásì ò padà àfìgbà tó rí ẹ̀yìn Jésù. A gbé Jésù dìde bí wọ́n ṣe sọ fún wa nítorí pé Ọlọ́run tó dá Jésù gan rò wípé bí mo ṣe fẹ́ràn Jésù tó ṣerú ọwọ́ Júdásì ló yẹ kí Jésù wá kú sí. Ọlọ́run wá gbé Jésù dìde. Ó ní kó dìde àbí wọ́n nígbà tó máa lọ ní ọjọ́ kẹta wọ́n ní wọ́n ti yí ẹnu ọ̀nà yẹn kúrò wọ́n ní Jésù ti jáde. Kókó ni wípé Júdásì win. Báwo ni Júdásì ṣe win? Nítorí wípé ẹni tó yẹ kó pe bàbá tó rán oníṣẹ́ kò tètè pé ní àsìkò tó yẹ kó pè. Bàbá tó rán oníṣẹ́ wá fòdí àmsẹ̀ ó wò ó pé mímú rọ́mọ̀ yín iṣẹ́ pè mí. Ṣerú ọwọ́ Júdásì lẹ́mí ẹ máa wá pín sí. Ẹlẹ́dàá. Ṣerú ọwọ́ Júdásì lẹ́mí ẹ máa wá pín sí. Jésù kọ́kọ́ rò pé wọ́n ń bá òun ṣeré ni mo ṣe ṣe ní Ìdúmàtà. Jésù kọ́kọ́ rò pé wọ́n ń bá òun ṣeré ni àmọ́ nígbà tí reality set Jésù wá sọ pé bàbá mi jẹ́ kí èyí kó ré kọjá. Má dúró dè ìgbà tó bá débi okùn ẹ̀mí ẹ̀ kó tó tọrọ kú fún wọn tọmọtọmọ wọn. Gbé Olúwa lóhùn rárá. Gbé nígbà tó yẹ kó dáhùn tètè bá sọ̀rọ̀. Má jẹ́ kí ọ̀tá wọlé tọ́kọ tó pe Ọlọ́run tó dá ẹ. Ó ní ẹ pè mí, ó ní èmi yóò, ó ní ẹ pè mí, ó ní ẹ kanlẹ̀kùn, èmi yóò ṣí. Ọlọ́run tó dé èmi àti yín kò ní kó gbé ìbọn ká ọ̀tá wa mọ́dí ilẹ̀kùn. Torí tó bá tó time yóò lè ṣe kó má ṣílẹ̀kùn. Má fojú di Ọlọ́run tó dá ẹ. Rántí àwọn ọ̀tá ẹ láti fi èpè àti ègún place wọn síbi tó belong sí. Má gbàgbé láti rántí àwọn ọ̀tá ẹ. Sọ fún Ọlọ́run tọ́wọ́ ẹ bá ti mọ́ tó bá ti mọ̀ pé wọ́n kọ́ ló kọ́kọ́ lọ fún wọn. Júdásì ni Ìyábọ̀ Òjó àti wípé àti kọ́ ni a ò kọ́ bẹ́ẹ̀. Mọ́mì dádì ẹ má jẹ́ kán sọ pé a kọ́ bẹ́ẹ̀. A ò kọ́ bẹ́ẹ̀. There is a great lesson. The lesson is má jókòó nígbà tó bá ń witness Júdásì Ìyábọ̀ Òjó. Má dákẹ́ má kàwọ́rọ̀. Arẹjá alfa mo fẹ́ tú di lágbájá. Mo fẹ́ bàtayé tẹ̀mẹ̀dò jẹ́. Ìyábọ̀ Òjó wá háyà ẹ. Mi ì sọ fún ẹ pọ́ta ènìyàbọ̀ tó wá háyà ẹ. Ó ti rí. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ wà níbí. Ẹ fún mi ní condition ẹnu òṣó. Ṣé bí tìyàwó Arẹjá ló ṣe rí? Kí Ìyábọ̀ Òjó tó gbé ẹnu òṣó wá Sunday Gistlover. Ẹ dá mi lóhùn. Àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó wà lọ́wọ́ ẹnu òṣó, none of them belongs to Mr. Lawal. Ẹ fún mi níbi tí àwọn ọmọ yìí ti jẹ school fees. Kí Ìyábọ̀ Òjó Alice tó máa ṣòfò ọmọ tí ọ̀run máa fi kú ọmọ dá lóró kó tó gbé ẹnu òṣó wá London Gistlover. Ṣé rí gbogbo aburú tí Ìyábọ̀ Òjó ṣe yẹn? Arẹjá ò rí bí aburú. Arẹjá ò rí bí aburú. Ìwọ̀nba 20 rows tí Arẹjá fẹ́ gbà ló jẹ Arẹjá lógún ju ẹ̀mí ọmọ làkejì ẹ lọ. Ẹ gbọ́ mi nǹkan tí mi sọ fún yín. Gbogbo bí Ìyábọ̀ Òjó ṣe palẹ̀ mọ́ Mohbad tó abandon Mohbad sí mortuary kò kan Arẹjá 20 roses ló kan Arẹjá. Òun ni mo sọ fún yín wípé má bẹ̀rẹ̀ má tú di èèyàn torí ìdí tiẹ̀ náà máa wà ń ta. Bó ti lè jẹ́ wípé Mr. Lawal ò ní ọmọ kankan lọ́wọ́ ẹnu òṣó Sàríyù. Ìyábọ̀ Òjó lọ gbé Sàríyù wá Fẹ́yìnmúṣu. Ó lọ gbé wá wọ́n jọ wá tọrọ owó bisikíìtì London Gistlover. Nígbà tí Ìyábọ̀ Òjó máa padà unveil àwọn ọmọ Fọlá. Ǹjẹ́ àwọn ọmọ Fọlá tí ò kí ń ṣe ọmọ Mr. Lawal ǹjẹ́ wọ́n dàbí ọmọ Arẹjá? Ǹjẹ́ ìgbésí ayé Fọlá ìjó dàbí ìgbésí ayé ọmọ graduate tó fi Arẹjá? Mo sọ pé gbogbo Júdásì tó dàbí Ìyábọ̀ Òjó tó ń tẹ̀lé Ìyábọ̀ Òjó ẹ máa pokùnso ni. You thought I'm joking? Èmi challenge yín o. Challenge ni mo fún yín. Ẹ fún mi ní ibi tí ẹnu ìṣó ń gbé. Àwọn ọmọ ẹnu ìṣó mẹ́rẹ̀ẹ̀rin tí kankan nu wọn ò belong sí Mr. Lawal. Ẹ fún mi níbi tí wọ́n ti jẹ́wọ́ school despite the fact pé
àwa ní DNA test àwọn ọmọ Fọlá lọ́wọ́ tí mẹ́rẹ̀ẹ̀rin ò mú Mr. Lawal tí mẹ́rẹ̀ẹ̀rin ò mú Mr. Lawal Jábésì ni ẹ sorry Júdásì ni ẹ Jábésì tí ẹ tún ní ẹ pẹ̀lú Ìyábọ̀ Júdásì ni ẹ ó máa parun ni ó máa pokùnso tọmọtọmọ ẹni Ele Eckhart said why Iyabo Ojo go bail am for why Iyabo Ojo go bail am that time wetin dey really occur meanwhile na Iyabo Ojo and Enusho go report also now when the police saw the evidence said no be us get children that was when they told Enusho to go and bring the 4 children Enusho wá sá lọ àwọn ọlọ́pàá pé ó sá lọ làwọn ọlọ́pàá wá lọ arrest ẹ ṣótiyé Ìyábọ̀ Òjó fúnra ẹ̀ ló ní kẹ́nusho lọ sí station lọ Ìyábọ̀ Òjó fúnra rẹ̀ ló ní kẹ́nusho lọ sí station àwa èmi àti Mr. Lawal lọ àgbẹnusho lọ station àgbẹlọ Ìyábọ̀ Òjó àtàwọn dọkasi jọ ń dáwó ń bí ni tó ń gbé mi lọ station gbé mi Ìyábọ̀ ikú burúkú ló máa fi ṣe fàjẹ láìpẹ́ ọjọ́ ẹ̀ tọmọtọmọ ẹ̀ ó máa pokùnso ní bí Júdásì look at how Ìyábọ̀ Òjó treated Ìjẹ̀ṣà ṣé wà Júdásì ni Ìyábọ̀ Òjó wù fún Ìjẹ̀ṣà bí kì í ṣe ìwà Júdásì between you and I ṣé wà Júdásì kọ́ ni Ìyábọ̀ Òjó hù fún Ìjẹ̀ṣà ṣé ìwà Júdásì kọ́ ni Bíọ́lá hù fún Ìjẹ̀ṣà ṣé ìwà Júdásì kọ́ ni Ìyábọ̀ àti Bíọ́lá hù fún Lizzy ṣé ìwà Júdásì kọ́ ni Ìyábọ̀ Òjó hù fún Naira Marley Sam Larry ṣé ìwà Júdásì kọ́ ni Ìyábọ̀ hù fún Mohbad nígbà tó wà láyé nígbà tó kú tán gbogbo property ọmọ ọlọ́mọ ṣé ìwà Júdásì kọ́ Ìyábọ̀ tó bá ti jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún ẹ free o Bíọ́lá Adébáyọ̀ ohun tí wà tí Ìyábọ̀ Alice Òjó ṣe lórí platform ẹ tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ ṣe irú ẹ̀ fún ẹ free Bíọ́lá Adébáyọ̀ bó o bá bígbọ́ ọmọ o ò ní rọmọ bu yẹ̀pẹ̀ sí ẹ lójú o máa ronú kó o máa pokùnso ni Bíọ́lá Adébáyọ̀ ìwọ àti Ìyábọ̀ Alice Òjó ẹnu àṣẹ lèmi wá fi gégùn fún yín láàárọ̀ Arejan old Arejan mo ń bọ̀ wá dẹ lóhùn pẹ̀lú ewì tó gbóná tí ẹ máa ta Arejan mo ń bọ̀ wá dẹ lóhùn pẹ̀lú ewì burúkú tí máa rọba yá ẹ back to back títí ẹ máa tán ní rí ẹ mọ́ tán ní gbọ́ ẹ mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo ẹ̀yin ìyá tẹ́ celebrate mi mo ní gbogbo ẹ̀dá bí Ìyábọ̀ Òjó lórin ayé àwọn ọmọ yín kọ́ pokùnso bí Júdásì lọ́kùnrin ẹ wonder why ti phone ṣe máa because I have to attend to my customers mo bọ̀ ẹ jẹ́ kí wá lo eléyìí gbogbo overnight yẹn mo máa attend sáwọn customer mi ni o ẹ má bínú gbogbo tó bá ń bá mi ra lẹ̀ mọ̀ mi overnight náà ò tí rí nǹkan kan o èmi ò sọ fún ẹ ṣebí Arejan ṣebí nǹkan tó gbé wa dé social media nìyí tí wọ́n ń ṣe bí ká ní pé orí oníkọ́mọ yẹn wá ṣe DNA zi mama bá mi monitor lady yẹn ẹni tó bá wa ṣe DNA a máa pè òun náà máa bọ́mọ yẹn ṣe DNA Arejan má worry dùn fún ẹ this will serve as a lesson for you learn how to mind your business má hùwà Jábésì fún ẹ̀dá tí ò ṣẹ́ má hùwà Jábésì torí 20 rose torí 20 rose àwọn kí lórúkọ ẹ̀ àwọn onítìátà tó kù máa ń lọ sórí TikTok náà wọ́n gba rose wọn mi ò rò pa dọ́dọ̀ wọn wọ́n gba donation wọn mi ò rò pa dọ́dọ̀ wọn eléyìí ló máa fi ṣàṣemọ́ ó ti pẹ́ tó ti máa ṣorí burúkú ẹ̀ Arejan o ò ní ṣerú ẹ̀ mọ́ lúkú olórí burúkú bàbá màbúgù o ò ní ṣerú ẹ̀ mọ́ ó bokirun dà gbogbo àwọn olórí burúkú tí Ìyábọ̀ Òjó lọ gbé jáde lórí TikTok àwọn dà irú ìwọ ló fẹ́ tẹ́rí sí o kéré obí tí òbí lò ìwọ lòṣì ìwọ tòṣì ọ̀run á fi òkú àwọn ọmọ ẹ̀dẹ́ ẹ̀ lágara olówó gẹmọ ọ̀run á fi òkú ọmọ pa ẹ́ lẹ́kún ọ̀run á da ọ̀nà ẹrú ìyá àwọn sàárè gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ní ìtókù kó kúrò láyé yìí bó bá kè ní kọ̀lá kí ìyá tó bí ẹ wúlè mọ́tún kó kúrò láyé àmọ́ sàárè gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ìwọ́kẹ̀
ṣé bí ìgbésí ayé Fọlá ṣe rí nìyẹn kí Ìyábọ̀ Òjó gbé kó tó gbé wá tọrọ bárà? You see guys, ẹ fi abẹ́rẹ́ gúnra yín, fi abẹ́rẹ́ gúnra yín. Ẹ wá ń pariwo Lizzy ló lọ gbéyàwó Arejan wá. Ẹ lọ bèrè tí ń bá mọ̀ rí, ẹ lọ bèrè tí Zimama bá mọ̀ rí. The lady came online. Tarejan bá mind the business ẹni kò ní bọ́ sínú orí burúkú ìlà yìí lọ ikú òjijì tó bọ́ sí. Ṣé Ìyábọ̀ Òjó tí ò nílé lórí? Ìwọ náà gbọ́ nǹkan tó sọ. Ó ní Ìyábọ̀ Òjó ti ṣe sinima Tèmídà, ó lọ́mọ Tèmídà, ọmọ òjò ọmọ lọ, ó máa kú fún mi jayé ni. Arejan Lukman olówó gẹ̀mọ́, ó máa kú fún mi jayé ni, ọmọ bíbí inú Wúlé Mọ́tù, ó máa kú fún mi jayé tọmọtọmọ ẹni. Ó ní rogolo, ó ní rọmọ síyẹn, ó máa ráre kú, ó máa ní stroke, ó máa tọrọ bárà lẹ́gbẹ̀ẹ́ títí, ó máa sánná ní kúrì. Èmi ò ń tètè dá yín lóhùn, máa fẹ́ kẹ́ serve. Wo ewì tí máa fún ẹ, ó máa gbóògùn jẹ ni. Ó mọ̀ pé táṣírí ìyá ọmọ ẹ ò bá jáde, ọjọ́ tó ti ganu sí làwòrán ẹ ti délùú ńlá. Ìwọ lórí burúkú abímọ máa wọ alákìsà, ìwọ lòṣì, ó mú odidi graduate, ó bá tiẹ̀ jẹ́, ó bá àrìn àjò ẹ̀ jẹ́. Olórí burúkú onídòkúdò, ó wá ń gbóbìnrin wá kálẹ́dì yẹn mọ́nú ilé pẹ̀lú oyún oṣù 8, ó ní jẹ́yàn Arejan, ó máa ráre kú, ó máa tàràkà kú ni. Ó wá gbẹnu sí máìkì, ó wá ní kó gbọ́mọ wá fún DNA. Àwa náà máa mú oní DNA tẹ̀lé lédì yẹn tí gbogbo ẹ máa zẹ̀ tó máa zẹ̀. Arejan ṣé graduate lẹ́nu ìṣó? Ṣé graduate lẹ́nu ìṣó? Ṣé graduate lẹ́nu ìṣó? Imagine picking up a graduate, irú ìwọ, ó tọ́ sí irú ìwọ. Ọ̀rọ̀ Lizzy tọ́ sẹ́nu ẹ. Lukman olówó gẹ̀mọ́ tó máa ṣòfò ẹ̀mí, tó máa ṣòfò ara, tí gbogbo ẹ̀dá tó ń dáwó fún ẹ, tó máa fi ọwọ́ tó fi ń dáwó fún ẹ, tó máa fi gbé ọmọ wọn sin. Gbogbo ẹ̀dá tó ń gbèjà, àtẹ̀dá tó ń gbèjẹ, tó máa fi kú rèwerèwe ṣe fàjẹ́. Tí ògùn lákàyè ọ̀ṣìnrín mọ́lẹ̀ tó máa fi ẹ̀jẹ̀ wọn wẹ̀. Ìwọ Lukman ló ń dá sírú ọ̀rọ̀ tèmi. Pẹ̀lú wípé a ní ọmọ kankan lọ́wọ́ Fọlánú mẹ́rẹ̀ẹ̀rin, pẹ̀lú wípé a ní secret DNA, I paid Fọlá house rent. I was the one tó gba flat fún Fọlá, I was the one tó gba flat fún Fọlá. Torí business tèmi àtọkọ mi ti ṣe, share tó kàn mí ni mo fi sọ fàlájì kó fi gbalé fún Fọlá. Lẹ́yìn tó gbalé fún tán, èmi tí mo sanwó lé Fọlá rẹ̀. Èmi tí mo bọ́ àwọn ọmọ Fọlá rẹ̀. Even nígbà tí ọkọ mi discover pé òun kọ́ lòun lọ́mọ mẹ́rẹ̀ẹ̀rin, through DNA, secret DNA, mo sì ń ran Fọlá lọ́wọ́. Tó bá jẹ́ pẹ̀lú condition tí Fọlá ń gbé ní ìyàwó tó bímọ fún ẹ gbé, ẹ jáde ẹ ṣèmù mi. Ẹ ṣèmù mi. Ẹ mọ iye tẹ́ ti dá fún Fọlá níbí. Kí ni Fọlá lè fi, kí ló lè show for it? Kí ni Fọlá lè fi show for it? Ẹ tọwọ́ ba yé aláyé. Arejan, ìwọ àti Ìyábọ̀ Òjó, ó gbọ́ statement tó ń tẹnu ẹ jáde ni. Onítẹ̀ bá ní kẹ́yìn wá ṣe wèrè, kó wá ṣe fíìmù wèrè, ó lé mi máa wọṣọ tó fine, ó wá bọ́ síta, wèrè kán má sọmọ ní Lizzy. Ṣé ká sọmọ ní Lukman olówó gẹ̀mọ́ àbí ká sọmọ ní Ìyábọ̀ Òjó? Olórí burúkú, olè ọ̀fọ́n, Ìyábọ̀ Òjó oníbàárà. Ṣé ká sọmọ ní Ìyábọ̀ Òjó? Ǹgbà tó bá ní ká má sọmọ ní Lizzy billionaire, ṣé ká sọmọ ní Ìyábọ̀ Òjó àfòkú gba donation ìyá àsìnkú oníbàárà? Àbí abiyamọ wo ló máa sọmọ lólówó gẹ̀mọ́ Lukman? Abiyamọ wo ló lè tọ́ka sí ẹ pé òun gbàdúrà kó òun bírù wọ lọ́mọ? Mo ń bọ̀ wá fún ẹ léwì tó máa kú, tó máa gbógun jẹ. Too fat ni wàá tún ṣẹ̀wọ̀n lé lórí ìwọ́kẹ̀. Graduate lọ́mọ yẹn tó serve. Rightful letters will be sent to rightful offices. Àìwọ́kẹ̀. Ìwọ òkèrè òbí tí ó bìlò ìwọ. Mo máa ṣe wì fún ẹ tó máa dùn. Ó rí pé material ti ẹ worst. Ó rí pé Ìyábọ̀ Òjó ti sìnkú ọmọ. Ó rí pé ayé Ìyábọ̀ Òjó ti bàjẹ́. Ìyábọ̀ wá háyà ẹ fẹ́ fi cinema movie. Ẹ fẹ́ fi ridicule ni. Ṣọ́ràn nìyàn fi ń ya movie. Ṣé ọ̀ràn ni kí n gbé gbá bára bí titi yín? Ọ̀ràn ni kí n máa ranjú bí Ìyábọ̀ Òjó kí n lọ fòkú ọmọ lọ́mọ gba donation? Ṣọ́ràn ni kí n lọ máa yọ àwọn ọmọ lọ́mọ kúrò lé ọ̀gá wọn bí Ìyábọ̀ Òjó ṣe lọ yọ Mohbad kúrò lé Naira Marley?
ṣọ́rọ̀ ní kí n jọ yín lọ máa bá yín wèsì àwọn ọmọ ọlọ́mọ bẹ́ ṣe wèsì Mohbad ọ̀rọ̀ ní kí n má bá yín parọ́ mọ̀yàn bẹ́ ṣe parọ́ ikú tẹ́ parọ́ pé Naira Marley ló pa ọmọ ọlọ́mọ ṣé ọ̀rọ̀ ní kí n má bá yín jí lọ lé ọmọ ọlọ́mọ tẹ́ pa tẹ́ lọ kó kámẹ́rà lé ẹ̀ káyé má bàa mọ̀ irú ìwọ ó kéré ó bíntín ó bìlò ìwọ kẹ̀ Zimama monitor lady yẹn jọ ẹ post account ẹ ohun tí Ìyábọ̀ Òjó ṣe fún Fọlálàwá náà máa ṣe fún ẹ Arejan ó ti rí Júdásì ní o máa pokùnso ní Arejan wọ́n ní one for all for one. This is what I was talking about Baba Ijesha's case. Arejan ohun tó tẹ́ ẹ ṣe fẹ́nu ṣó la máa ṣe fún ìyàwó ọmọ ẹ a máa dáwó fún níbí a máa dáwó fún ṣé bí wà tí Ìyábọ̀ Òjó lẹ́jọ́ ṣe case ẹnu ṣó àbí wà tí Ìyábọ̀ Òjó kọ́ lẹ́jọ́ ṣe case bá ṣe máa ṣe fún wọn náà nìyẹn. Ìyábọ̀ Òjó jó òun lọ Ìyábọ̀ Òjó lówó dànù Ìyábọ̀ Òjó lówó ojú oorun dànù Ìyábọ̀ Òjó tó ń gbélé bára Arejan mò ń bọ̀ wá fún ẹ̀mí tí ìdè àárọ̀ làwa jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ó bẹ̀rẹ̀ tán ní ibi tèmi ra mansion sí ni Ìyábọ̀ Òjó lọ rẹ́ǹtì boys quarter sí ilé ẹlẹ́gbẹ̀ẹ́ kan láti bo síbo even level mi ní ọdún tí mo wọ film industry Ìyábọ̀ Òjó ò tí ì lè bá kò dẹ̀ lè bá gbogbo wọn tó ń pariwo àwọn ya fíìmù 3 billion àwọn ya fíìmù 10 billion ẹ lọ wo content movie wọn ẹ lọ wo props movie wọn ẹ mọ̀ kan tó jẹ́ props nǹkan téèyàn lò ẹ lọ wo yìí tí movie ẹ tó lé movie mi báyìí ní street inú ká wọṣọ nínú fíìmù inú ká pèsè oúnjẹ inú ká pèsè kámẹ́rà inú ká pèsè equipment inú ká tọ́jú àwọn crew member inú ká lo àwọn èèyàn gidi inú ká focus lórí storyline ẹ lọ wò yìí tí fíìmù ẹ tó lé fíìmù mi bá lójú yín Lizzy Anjorin máa ń ya fíìmù ó máa ń náwó sí fíìmù gan tẹ́ ẹ bá lè lọ àwọn èèyàn wá rí yín ṣọ́dẹ̀ ti rí yín ọkàn yín ò sì balẹ̀ náà ẹ sì wá bá mi ibi tí mo ti ń taṣọ. Zimama ó máa fún wa ní direct phone number lady yẹn ẹ máa pin account yẹn ká máa dáwó fún gbogbo ẹ̀yin abiyamọ ìyàwó Arejan yẹn ẹ jẹ́ ká dáwó fún. So now people are living fake life in Nigerian industry. It's going down. Forget it, it's going down. It's going down. 10 years ago, ló ti bí ọmọ, ó fún ọmọ lọ́mọ ní 2000. Ẹ wo bí tí lady yẹn gbé, ẹ ó graduate. Ẹ ó graduate, ẹ wo bí tó gbé. Ẹ ó graduate, ẹ wo bí tó ọmọ yẹn gbé. Ẹ wo bí tí lady yẹn gbé. Lady yẹn ṣiṣẹ́ cleaner. Ẹ wo lady yẹn, ọmọ ọdún mẹ́wàá. Ó ló fẹ́ ṣe DNA èmi yìí mo máa gbé oní DNA tẹ̀lé ẹ gbogbo wa jọ máa ṣe DNA ni eléyìí ò kì í ṣe kéèsì bàbá Mohbad versus Lizzy wá rí pé ìyàwó Mohbad gbọ́n àti ìyá Mohbad àti bàbá Mohbad mo wà sọ pé Ìyábọ̀ máa ti tìyàwó Mohbad kó wá fún mi but that lady that ìyàwó Mohbad that lady is very strong and she's very calculative ẹ gbàgbé ìjọ ọmọ yẹn ò wá fún mi rí ọmọ yẹn ti calculate 2 plus 3 pé ṣe bẹ́ẹ̀ máa rí èmi náà máa dáwó ń bẹ̀ tẹ́ máa rí collecting donation a máa pin account ìyàwó Arejan síbí èmi náà máa dáwó síbẹ̀ tẹ́ máa rí náà mo máa dáwó síbẹ̀ Arejan náà dá sọ̀rọ̀ mi èmi náà dá sọ̀rọ̀ ẹ̀ and this will serve as a lesson. Arejan ṣe bí wọ́n ló kọ́ ewì níjẹta kí ló wá mú ẹgbẹ́ jáde lánàá wo living condition àwọn ọmọ ẹ apparently pẹ̀lú àìríjà àìrímọ olórí burúkú ti bímọ bíi 50 kalẹ̀ pẹ̀lú okú ẹ kékeré yẹn olórí burúkú awáyé máa ṣe gbogbo ìṣẹ̀ṣẹ̀ sí èmi ò tiẹ̀ ráyè èmi ò ráyè àti lọ gbé lady yẹn wá àwọn ẹ̀yin tẹ́ ẹ ṣe case warriors ẹ ṣe case lady yẹn kó dùn ẹ ṣe case lady yẹn kó débẹ̀ ẹ pin account ẹ àwa náà máa donate owó èho graduate mo ní ẹnu ṣó ń ṣe graduate now àbí ṣe cleaner lẹ́nu ṣó ń gbà tí Ìyábọ̀ Òjó wá gbé tọrọ owó bisikiti ṣe bí nítorí kéjèṣà lè lọ sẹ́wọ̀n ní Ìyábọ̀ Òjó ṣe lọ gbé ẹnu ṣó wá ẹnu ṣó tó máa pokùnso tọmọtọmọ ẹ ẹnu ṣó Júdásì Fọláṣadé Sàríù ọmọ kíkẹ́ lọmọ ọmọ lálùdé Júdásì
tó máa pokùnso tọmọtọmọ ẹ̀ kí Ìjẹ̀ṣà lè bá lọ sẹ́wọ̀n ní Ìyábọ̀ Òjó ṣe lọ gbé ẹnu ìṣó wá láti fi divert public. Olórí burúkú olòṣì abirùn alárùn kò gbóògùn ó ní HIV olòṣì ó ní kókó mẹ́fà lẹ́kàn olórí burúkú ọmọ wúlè mọ́tù olórí burúkú aláta olóṣì afapẹ̀rẹ̀ káwọn ọmọ ọlọ́mọ lọ́lẹ̀ Haúsá olòṣì bẹ́ẹ̀ ló ṣe lọ fi kádàrá àwọn ọmọ ọlọ́mọ lọ gbàtà wá olórí burúkú awáyé má ṣe rere ó bẹ̀rẹ̀ orin tá máa kọ fún Lizzy rí lọ́jọ́ bẹ́ẹ̀ díẹ̀ orin yìí la máa fi jógẹ̀ yéè orí pọ́n ti padà mú ẹ orí pọ́n ti padà mú ẹ ibi tó ti ń lé orí tí ò ṣẹ ọbì àrèjàn ibi tó ti ń lé orí tí ò ṣẹ ó bó ṣe ṣubú yàkàtà olórí burúkú ẹlẹ́pọ̀n ọbẹ̀ jẹ bàbá màbúbù ayé ẹ ti bàjẹ́ warriors bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ni ẹ máa ṣe ẹ máa wà ẹ má má yí wá padà Èdùmàrè á pín iṣẹ́ ajé rere kan yín ẹ má ṣòwò ẹ tún rere ọjà jẹ tìrìrìn tìrù ilé ìdùn mọ́ mi gangan. Okay èyí olórí burúkú tó gbé sílé ọmọ èyí tó gbé sílé yẹn ni èyí olórí burúkú ìyá pọ́nmúlá ìyá kò léyìn ọmọ yẹn ni mò ń bá wí Ìyábọ̀ Òjó tó ń struggle nínú life ọmọ kan tí Ìyábọ̀ Òjó ṣe lọ pé wá ni ó fẹ́ fi sinimá tó lọ yáwó sinimá tó kó àwọn ex-convict sí sinimá tó lọ yáwó ó fẹ́ fi búlì Lizzy kò mọ̀ pé something big is coming kò mọ̀ pé something big is coming ìjọ wo láti achievement Lizzy tí Lizzy wá lọ gbé èèyàn kan jáde wípé Ìyábọ̀ estate ẹ̀dà ìjọ wo létí ibi tí Ìyábọ̀ Òjó ya olórí burúkú dé nínú ọpọlọ Ìyábọ̀ Òjó sì rò pé òun tó èkánná Àríkẹ́ ibi tí Ìyábọ̀ Òjó àwọn ọpọlọ tó mú yẹ for 30 years tó bá yé Ìyábọ̀ Alice Òjó ọmọ Olúbùnmi Fẹ́túgà ibi tó bá jẹ́dẹ́ wọ́n níyàn ní estate kírú Ìyábọ̀ Òjó lọ máa gbé Àrẹ̀jà jáde Ìyábọ̀ Òjó kẹ̀lẹ́ gbogbo àná ọmọ ẹ̀dà máa fọmọ mi wẹ̀ Àrẹ̀jà ọmọ ẹ̀dà sinimá ti ẹ̀dà ó yá Ìyábọ̀ fi hàn wá ibi tó ti rí blọọkù 6 mọ́lẹ̀ láyé ẹ̀ torí tí n bá bèrè pé Ìyábọ̀ mansion ẹ̀dà àwọn tó ń ṣe advert gan sí àwọn tó ń ṣe advert fún wọn lè tẹ́rí sí owó tó máa fi kọ́ mansion ẹyọ kan yẹn wọ́n máa fi kọ́lé bíi 50 sórí estate kan ni owó ilé ẹyọ kan yẹn ó máa kọ́ duplex bíi 50 lórí ìdúró owó ilé ẹyọ kan yẹn lọ bèrè lọ́wọ́ Ọláòbí lè gbé mansion tí mo gbé jáde yẹn ní kó fún ẹ ní estimation as at 2026 in this economy ní kí Ọláòbí Lagos fún ẹ ní estimation lé yẹn ṣé láàárọ̀ yìí ní 784 láàárọ̀ ìtọ́ pé prayer ni mo wá ṣe ẹ pàdé mi lálẹ́ ṣe rí Ìyábọ̀ wèrè tó ṣe yẹ ló ń ṣe imagine kí n jí ní kẹ́ lọ máa bá mi drag Dangote kí n máa sọ fún Dangote pé Dangote shopping mall ti ẹ̀dà Dangote shop ẹ̀dà ní Àbújá ẹ rí pé wà wèrè kún ọwọ́ Ìyábọ̀ a ní Júdásì ni ó ti pokùnso mọ̀ sí testimony ẹ ti rí ìyàwó Àrẹ̀jà tó jáde fún àwọn ọmọ ọlọ́mọ àdàbí tẹ́ bá gbàdúrà ẹ̀ fọmọ yín ló kù ẹ̀sùn aké lórí yín aké lórí àwọn ọmọ yín torí wípé tẹ́ ẹ̀ tí gbogbo yín tẹ́ ń gbèjẹ àti tó ń gbèjà àti gbogbo yín tẹ́ ń celebrate Ìyábọ̀ Òjó wọ́n ṣe máa gbé òkú àwọn ọmọ yín pàdé yín nílé nìyẹn ẹ ti dájọ́ ẹ máa kó Ìjẹ̀ṣà jáde lẹ́yìn ọdún 5 Ìyábọ̀ Òjó sì ń lé fùrù kọ́kọ́ mọ́jẹ̀ṣà bóun àwọn lẹ́wọ̀n míì láìṣẹ́ láìrò ìwọ olórí burúkú Àrẹ̀jà tí ọ̀run máa fi òkú ẹ̀ ṣe yẹ̀yẹ́ tí ọ̀run máa jẹ́ kí ó lè mọ́tò ìyá ẹ̀ kó mọ sàárè gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ó ṣe ọ̀rọ̀ jáde àṣetẹ̀lẹ̀ ilẹ̀ gbà lọ́wọ́ kan ni ó ṣe ilẹ̀ ṣe o gbogbo bí Àrẹ̀jà bá rìn sí ìwọ ilẹ̀ kó gbàgbọ́dé fún
gbogbo ibi tí Ìyábọ̀ Òjó bá rìn sí kó gba bọ̀dẹ̀ fún tọmọtọmọ ẹ̀ àti gbogbo àwọn tó bá ń gbèjà àtàwọn tí Ìyábọ̀ Òjó ń gbèjà gbogbo wọn pátápátá. wọ́n lè ọ̀gọ́rẹ́ tara ṣẹ̀ṣà kó gbé wọn pàdé mi àti Ìyábọ̀ Alice Òjó àti Arejan ìyẹn Lukman olówó Gẹmọ ọmọ bíbí inú wúlè mọ́tù àti gbogbo ìṣẹ̀dá tó ń gbèjà Ìyábọ̀ Òjó àti ìṣẹ̀dá tí Ìyábọ̀ Òjó ń gbèjà tọmọtọmọ ìwọ ilé ọ̀gẹ́rẹ́ kó mú wọn kó fi wọn ṣẹ̀sín jẹ́kẹ́ bí pa wọn fi kú ọmọ dá wọn lóró kó fi kú ọmọ dá wọn lágara fún àbálẹ̀ èṣù tó ṣe bí òwe ojúbà wọn ojúbà gbà ṣe ọ tààrọ ìgbà wọn gbogbo àwọn ẹbí ọmọ pátápátá tó ń ṣàdúrà fún wọn kádúrà wọn gbà lórí ọmọ wọn kádúrà wọn gbà lórí ìdílé wọn kádúrà wọn gbà lórí ìrìn àjò ayé wọn gbogbo àwọn ẹbí ọmọ pátápátá tó ń ṣàdúrà fún mi ṣé mọ̀ kó ní kankan tá máa ń ṣe tá bá bẹ̀rẹ̀ àdúrà ẹ mọ̀ náà kó ní kankan tá máa ń ṣe tá bá bẹ̀rẹ̀ àdúrà ẹ bá notice pé a ṣe ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ life is spiritual ìwọ tó bá rò pé rọ́là ń pa tẹ́rìsì at your own risk àwọn ò bẹ́ẹ̀ kú tẹ́rìsì at your own risk kò ní bẹ́ẹ̀lì kẹ̀ kò ní bẹ́ẹ̀lì ẹnu ìṣó tọ́jọ́ wá fọmọ ọlọ́mọ mẹ́rẹ̀ẹ̀rin tọ́jọ́ wá fi parọ́ mọ́ Mr. Lawal ìyá Mabubu Larejan ikú ti pa ẹ́ níbí ikú ti pa ẹ́ níbí lórí burúkú ni wọ́n tó ní mama please forgive them gbogbo ló máa fẹ́ jẹ́ wẹ̀ láàárọ̀ kùtùkùtù mi ti jẹun ọkọ mi ti jẹun àdá TikTok has stop ó dìrọ̀lẹ́ see you later guys love you ẹ jẹ́ ká continue fi tọ́ sí wa ẹ jẹ́ warriors ẹ máa bá ṣe yín lọ warriors máa bá ṣe rẹ̀ àwọn ọmọ yẹn nísìn wọ́n wá àwọn èèyàn tó máa pè wọ́n lọ pàtí wọ́n wá àwọn èèyàn tó máa bá wọn ṣe and they don't need it they don't need it Mr. Kunle Afọláyan Mr. Kunle Afọláyan ó mọ̀ bá rẹ̀ níwọ̀n bá títí ẹ̀ and he's doing well and people respect him kò dẹ̀ sẹ́ni tó lé history ẹ̀ bá nínú film industry Mr. Kunle Afọláyan kò sí ẹ̀dá kankan tó lé history ẹ̀ bá nínú film industry tó bá wọ gbogbo international flight wàá bá fíìmù ẹ̀ ń bẹ̀ torí wọn kì í rí pọ̀ pẹ̀lú Ìyábọ̀ Òjó tó lè mi dúró àwọn ayédè máa wò storyline yín náà fẹ́ wò Kẹ́mítì dẹ̀ ní concept Kẹ́mítì is a talented actress Kẹ́mítì is not a regular actress Kẹ́mítì is an actress tó yẹ kí gbogbo Yorùbá dáàbò bò irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ò gbọ́dọ̀ mí sí wọn àṣírí ni mo I go dey lie for you. ṣé tó bá ń Kẹ́mítì ńgbà tí Mercy Aigbe tó delete post yẹ mi delete yẹ mi gbá blocking ńgbà tó bẹ́ ṣe bẹ́ẹ̀ díẹ̀ ṣe mo post yẹ Mercy náà ń pè number 3 lẹ́ni àbí number 4 kẹfọ́n. Life is not meant for the weak it is survival of the fittest. wọ́n lè ní film industry wọn ò bá ṣe mọ́ wọn ò pè sí party level yìí ni mo jẹ́ pẹ̀lú project tí mo post mo ń béèrè Ìyábọ̀ mo wà nù sàwáwù gbogbo yín kọ́kọ́ yín papọ̀ ìwọ àtàwọn tó wùdú ẹ kọ́kọ́ gbogbo yín papọ̀ ẹ̀ tẹ́ ìkànnà Àríkẹ́ gbogbo fake life tẹ́ máa ń ṣe lórí social media tẹ́ máa parọ́ ẹ ti pa 10 billion ẹ ti pa 3 billion ẹ ti pa 2 billion tí ò sáṣọ gidi lọ́rùn gbogbo yín. tọmọ ẹni bá daka wí Kẹ́mítì is a talented actress ọwọ́ ẹ̀ ló wá wà bóyá ó fẹ́ dá dúró kó ọ̀gá ẹ̀ kí lorúkọ bọ̀bọ̀ yìí ọ̀gá Kẹ́mítì kí lorúkọ bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ tó ṣe fíìmù yìí ọ̀gá Kẹ́mítì gangan ọ̀gá ẹ̀ tó láìkì yẹn ẹ lọ bèrè nǹkan tójú ẹ̀rí wọ́n sun pa náà ní film industry àwọn kan tí ò fẹ́ kó gòkè wọ́n sun pa ó dẹ̀ dá dúró ó dẹ̀ dá struggle ó dá struggle ó dá ṣiṣẹ́ ṣe bẹ́ẹ̀ náà ló ń tọ̀pù ní YouTube imagine kó wá tẹ̀lé Ìyábọ̀ Òjó kó lọ máa búyàn kò ní débi tó dé ọlọ́ọ̀ you are good in analysis ajé ìtẹ̀lẹ̀ yes àwọn sẹ́ẹ̀tì àwọn Ìyábọ̀ Òjó yẹn tó jẹ́ lọ́kùnrin wọ́n sún àwọn ọ̀tẹ̀lẹ̀ pa náà ìtẹ̀lẹ̀ dẹ̀ lọ jókòó round table ó
jókòó round table ó rí strategize life ẹ̀ and he's winning kò dẹ̀ sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà pé òun ọpẹ́lọpẹ́ òun lòun feature ìtẹ̀lẹ̀ o ò lè fọwọ́ sọ̀yà section ló fẹ́ fọwọ́ sọ̀yà páwọn làwọn sọ mí dèèyàn ní film industry páwọn làwọn fún mi lórúkọ fabric industry tí mo wà ta ló fẹ́ sọ fọwọ́ sọ̀yà lé mi lórí property industry tí mo wà ta ló fẹ́ fọwọ́ sọ̀yà lé mi lórí ọmọ ìyá mi tó bá ti mọ nǹkan tó ń ṣe ò nídìí irú àwọn Ìyábọ̀ Òjó máa bògo ẹ jẹ́ ni imagine video tí mo play lánàá kí wọ́n máa kí lórúkọ ẹrú Ìyábọ̀ Òjó máa complain wípé Ìyábọ̀ Òjó promote iṣẹ́ òun tó bá dé dìgbà Ìyábọ̀ á lọ ṣerú fún Ìyábọ̀ á rugi á gbé omi á dáná ọmọ Ìyábọ̀ Òjó ò lè kúnlẹ̀ kí ẹrú ọmọ Ìyábọ̀ Òjó lò ibi tí Ìyábọ̀ Òjó ya olórí burúkú dé tó yẹ kí Ìyábọ̀ Òjó command wọn pé no má ṣe bẹ́ẹ̀ yẹn ẹ lọ wo bí Ìyábọ̀ Òjó ṣe operate ṣé Ìyábọ̀ Òjó tó ní kí ẹnu ìṣó kó kúnlẹ̀ gbé omi ìṣọwọ́ fún ọmọ òun èyí tó ń lọ sí strippers yẹn abẹ́gì ẹ rò pé deep down ẹnu ìṣó ti ní máa regret ṣé life tẹnu ìṣó pray fún nìyẹn wọ́n ń ṣó ẹ̀ wọ́n gbé kámẹ́rà sí lójú even àwọn òyìnbó tó gbé kámẹ́rà sí lójú lọ́wọ́ tó hẹ̀ndì wọn lórí street wọ́n máa become homeless ni the worst thing you can do to yourself is to be after kó gbé kámẹ́rà sí ẹ lójú kó má lọ wá bó ṣe máa gbé owó sínú àkáǹtì ẹ in the next 3 years gbogbo wọn máa tán wọ́n tiẹ̀ ti tán already wọ́n ti tán already wọ́n ti tán already ìyàwó Arejan ẹ máa rí bá ṣe máa empower ẹ ó máa lọ kọ́ṣẹ́ ọwọ́ ó máa ṣe freedom tá a máa ra irinṣẹ́ fún tá a máa sọ fún bó ṣe máa jẹ́yàn Ìyábọ̀ Òjó arógbogbò jẹ́ ó ń gbẹ́nu ìṣó kiri imagine gbogbo ìgbà tí Ìyábọ̀ Òjó bá fẹ́ ṣe fíìmù lẹ́ máa rẹ́nu ìṣó tó bá ti parí fíìmù ẹ̀ tún rẹ́nu ìṣó mọ́ ó ń lò wọ́n ó ń jù wọ́n sílẹ̀ kò kí ẹ̀ nípa ọmọ wọn kò kí ẹ̀ nípa nǹkan táwọn ọmọ wọn máa jẹ kò kí ẹ̀ nípa nǹkan tí gbogbo wọn máa jẹ kò kí ẹ̀ ṣé gbà tèmi ń sanwó ilé ẹnu ìṣó ṣé mo gbẹ́nu ìṣó wá imagine kí wọ́n máa fẹ́nu ìṣó ṣe fake content ṣé kẹ́lẹ̀ bá pàtẹ́wọ́ fún mi àbí kẹ́lẹ̀ bá gbà tèmi ẹ lọ wo gbèsè ayé ẹnu ìṣó tí Aristo bá ti lọ nísìn ẹ̀ tún ní rẹ́nu ìṣó mọ́ ó dìjọ́ tó bá tún ti lọ wá àyàn kan waste dànù tó ní káwọn Bíọ́lá lọ gba donation tó tún kówó lé lọ́wọ́ tó tún lòun ṣe fíìmù á tún lọ kó àwọn ẹnu ìṣó wá ẹ̀yin gangan ẹ̀ mọ̀ nǹkan tó ń pè ní pẹ́pẹ́ tó bá sọ pé èèyàn pẹ́pẹ́ èèyàn oríire náà máa fi pẹ́pẹ́ èèyàn kì í ṣe pé òun gbòògùn àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ó kó àwọn ìyá oníyàá sòdí ó bà ayé wọn jẹ́ kò kí ẹ̀ nípa nǹkan tó fẹ́ jẹ́ lọ́la wọ́n bá ti dáṣọ sáwọn yẹn lọ́rùn tán rẹ́ǹtì aṣọ fún wọn lójú yín wọ́n ti wà òkè lọ́wọ́ history àwọn tó kọrin àwọn tó ṣe tíátà nílùú òyìnbó ni mo sọ lọ́wọ́ history wọn lórí street lẹ́nu lọ́wọ́ history wọn lọ́wọ́ bó ṣe become homeless ẹ wo Arejan ṣe bá Arejan sọ fún yín pé mo bá òun ní film industry ni ẹ wo gbésí ayé Arejan ẹ wo bí tí ọmọ ẹ ń gbé ẹ wo gbésí ayé ọmọ Arejan ẹ wo ṣe bó ní mo bá òun ní film industry ni ẹ wo ẹ wá wo ìgbésí ayé Lizzy ẹ wo gbésí ayé Ìyábọ̀ ẹ wo gbésí ayé àwọn ọmọ ẹ kọmọ Ìyábọ̀ Òjó máa mú mórí gbóná kí Ìyábọ̀ Òjó tó bá jẹ́ pé ọmọ bíbí inú Ìyábọ̀ Òjó ni wọ́n gbé kámẹ́rà sí lójú ní pátì tọmọ Ìyábọ̀ Òjó lọ kíyàn tó wá gbẹ́nu sẹ́gbẹ̀ẹ́ ṣé fídíò yẹn máa dórí social media is a question ṣé fídíò yẹn ó máa dórí social media tó bá jẹ́ pé ọmọ Ìyábọ̀ Òjó ló lọ kíyàn tẹ́lẹ̀ yẹn wá gbẹ́nu sẹ́gbẹ̀ẹ́ báyìí ṣé story yẹn máa dórí social media ọjọ́ tọmọ Ìyábọ̀ Òjó tó lọ kí àbúrò ẹrú Ìyábọ̀ ẹni tó jẹ́ pé ó sọ̀rọ̀ ẹ̀dẹ́ lẹ́sìn lọ́jọ́ òkú ọmọ ẹ̀ ó sọ because ìwọ tó ń pè ẹ́ nọ́mbà kínní kan báwo ló ṣe máa ṣẹ̀sìn òun ló máa bẹ́ẹ̀ ló ń jẹun pàlà ló ń ṣe olórí burúkú ó pè ẹ́ ní olóṣì àǹtí kan ó bẹ̀ sí ní fọwọ́ ara ẹ̀ bá yá ara ẹ̀ jẹ́ ó pàdé ọmọ Ìyábọ̀ Òjó ó nawọ́ sí ni ó wá ní kó kúnlẹ̀ wá láwọn ọmọ Ìyábọ̀ Òjó kúnlẹ̀ ṣé fídíò yẹn trend
ẹ lọ wá fídíò ọmọ Ìyábọ̀ Òjó bí tó ti ń jó ní strippers club tó ti náwó sí lóbò tó ti náwó sí yàn lóbò tó bá mọ social media tú ò lè rí fídíò yẹn Ìyábọ̀ Òjó ti kó gbogbo fídíò ó ti kó gbogbo fídíò yẹn kúrò tí ò bá sí èpè àti ègún àti àṣàsí ẹ lè mọ̀ pé ọmọ Ìyábọ̀ Òjó ọkùnrin ó mú gbaná ẹ lè mọ̀ láyé ó ń tọ́jú àṣírí àwọn ọmọ títí ẹ̀ ó wá kó gbogbo yín mọ́ra ó wá fi yín play game ẹ̀sìn imagine ẹni tẹ́yìn pè ní 000 kí Ìyábọ̀ Òjó wá lọ tó papọ̀ pẹ̀lú àwọn ex-convict so báwo ni Lizzy ẹ̀yin lè ń bá yára yín jẹ́ ibẹ̀ ṣe máa ń porúkọ tèmi ló máa ń fọ́ nìṣẹ́ mi ibẹ̀ lèmi náà ti máa continue analysis fún yín láti lè tú àṣírí yín fọmọ aráyé bẹ́ẹ̀ ṣe ń bá yára yín jẹ́ ṣé Ìyábọ̀ Òjó mọ̀ wípé tí Arẹjàn bá wá fún mi Arẹjàn máa ṣẹ̀sín ni Ìyábọ̀ Òjó mọ̀ bó Ìyábọ̀ Òjó ò kí ẹ̀ nípa Arẹjàn ara ẹ̀ ló care about next thing sí wọ́n máa pe Arẹjàn kó wá bóun ṣe fíìmù kó wá aṣọ ọlọ́dẹ á wá máa gbé kiri olórí burúkú ọmọ kan tó jáde recently tó ń ṣe RIP tó ń ṣe orí burúkú ọmọ kan tó ti ń mìmí kìmí tipẹ́tipẹ́ ẹ wá wọlé ẹ rí bí Ìyábọ̀ Òjó ṣe operate sí ẹ má bínú tó bá dalẹ̀ máa fi wọ́n ṣé èmi ni Ìyábọ̀ Òjó ń fi ẹnu ìṣó pẹ́pẹ́ tó bá rò pé Ìyábọ̀ Òjó ń fi ẹnu ìṣó pẹ́pẹ́ ni ìwọ gangan o need brain surgery èèyàn máa ń pẹ́ ó rí project tí mo gbé jáde lọ́dún yìí láti jọ́ tí Ìyábọ̀ Òjó ti mẹ́nu ìṣó project wo ni Ìyábọ̀ Òjó ti ṣe fíìmù wo ni Ìyábọ̀ Òjó fún ẹ má gbàgbé wípé fíìmù Aristo yìí ó ní executive producer means àwọn tó gbé owó sílẹ̀ Ìyábọ̀ Òjó was not the executive producer of that movie means wípé Ìyábọ̀ Òjó kọ́ ló ní owó fíìmù Aristo Ìyábọ̀ Òjó kọ́ means pé owó ẹ̀kọ́ ló fi ṣe gbogbo production mi owó mi ni mo fi ṣe oògùn mi ni mo fi ṣe gbogbo production mi pátápátá oògùn mi ni mo fi ṣe ṣé Ìyábọ̀ Òjó tí ò rówó ya fíìmù ló fẹ́ lọ gbé ẹnu ìṣó ló fẹ́ fi pẹ́pẹ́ ṣé Ìyábọ̀ Òjó Dámilọ́lá ṣé Ìyábọ̀ Òjó tó ń gbélé merent ẹ ti gbàgbé pé wá purọ́ fún wa wípé òun ra lé sí Banana Island káṣírí ẹ̀ tó tú pé inú èrúùmù kan ló lọ rẹ́ǹtì tí Kádíjà ní kó ṣó ẹ̀ káwọn rí tí Ìyábọ̀ Òjó ṣó èrúùmù studio room ní gàrájì irú bí tá páàkì mọ́tò sí ní project tí mo gbé jáde yẹn ibẹ̀ náà fi pákóde mákẹ́ẹ̀tì tí Ìyábọ̀ Òjó tọ́jú ẹ̀ síbẹ̀ ilé tí Ìyábọ̀ Òjó sọ fún pé òun rà wọn dà ó tún pariwo àmì láńlẹ́dì lẹ́kì ṣé Ìyábọ̀ Òjó tí ò nílé lórí ló fẹ́ fẹnu ìṣó pẹ́pẹ́ nù ṣé Ìyábọ̀ Òjó tó yẹ pé gbogbo ìgbésí ayé ẹ̀ wọ́n máa ń tọpinpin ní ibi tó ti ń tọpinpin àwọn èèyàn ṣé èmi ni máa gbé Arẹjàn pé kó wá lọ bá mi bú Ìyábọ̀ èmi ni máa pe Arẹjàn torí pé òtítọ́ ni mo gbé dání ìka ni mo tó ra mi ká mo dẹ̀ mọ nǹkan tí mo ń ṣe òótọ́ dẹ̀ ni máa sọ mi ní parọ́ ìnísí gbogbo ẹnìyẹn láburú kó mọ̀ ní tiẹ̀ kó wá gbé lọ fẹ́ nìyẹn ìgbà yẹn náà tó ṣọ̀rẹ́ their level of competition is too much kò dẹ̀ sẹ́ni tí wọ́n lè waste fún competition wọn yẹn even when you don't compete with them they still see you as threat tẹ́ bá rántí dáadáa it was after California Paradise City níyà oníjógí kúrò padà lọ bá Ìyábọ̀ ọjọ́ fẹ́ bá Lizzy jà lẹ́yìn California Paradise City la rí ìyá oníjógí nínú ṣọ́ọ̀bù ẹnu ìṣòro torí kí ni ẹja pawọ́pọ̀ ẹja gbé ṣubú ìwọ ló wá dẹni ẹ̀jẹ̀ tó wá tó pósítà ẹ̀pọ̀ máwọn ex-convict kò sí kankan tó níláárí nínú wọn overhyping ló pa wọn overhyping ní gbogbo ẹ̀ wọn jẹ́ kankan nínú ayé wọn jẹ́ àwọn ọ̀lẹ bunch of lazy bastards ẹ lọ wo lẹ́yìn tí mo gbé California jáde nìyí oníjógí padà ẹja ẹ máa bọ̀ ẹja jọ pawọ́pọ̀ ẹja jọ mú wálẹ̀ inferiority complex ló sọ yìí oníjógídèrò àná very stupid set of people ọjọ́ tẹ́ ẹ ti ń pariwo number 1 níyí number 2 níyí number 3 níyí mi ò rò pa dá sí rí àwa kàn ń ṣiṣẹ́ ní tiwa ni àwa hustle ni tí n bá parọ́ kẹ́ ẹ já mi ẹ̀yin èèyàn
tí n bá parọ́ kẹ́ ẹ já mi nígbà tó ń pera wọn number 1 we were busy hustling àwa hustle ní lọ́tún lọ́sì nígbà tó ń pariwo number 1 o number 2 o number 3 o àwọn làwọn tà ju o àwọn làwọn ṣe ju o kí lórí tí mo gbé California Paradise City òun náà gbé ẹni ìfàǹfà òun náà gbé ẹni ìfàǹfà City jáde estate oní estate they are all the same thing òun lè ṣe jẹ́ nǹkan kan mọ́ lójú àwọn ọmọ èèyàn gbogbo 3 billion 2 billion 10 billion overhyping ni kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ béèyàn bá ní 3 billion lọ́wọ́ kódà ká sọ pé wọ́n fún ẹ ní 1 billion nínú 3 billion yẹn tó o bá ní 1 billion lọ́wọ́ ní Nigeria of today ó ní bó ṣe máa gara ó ní bó ṣe máa gara kó o ní kọ́ 1 billion kó o ní kọ́ mọ́ 100 million lọ́wọ́ Nigeria of today wọn ò ní báyìí níbi tó ti ń ṣe competition wàá kọ́ máa ṣe doings ẹ láyé máa fi mọ̀ pé ilé ìgbé dání tó tọ́ doings kì í ṣe ẹnu kò ń ṣe social media rating àwọn ọmọ ọlọ́mọ tó nídìí ìrànlọ́wọ́ tẹ́ lọ kó sí WhatsApp group ìyẹn kọ́ lóríire ẹ wake up kẹ́ face reality. Imagine ẹbí Ìyábọ̀ Òjó ṣe lò wọ́n irú ẹnu ṣó yẹn nísìn ìyàwó Arẹjà máa kọ́ṣẹ́ ọwọ́ níbi tó máa ṣe freedom Arẹjà ń fọkàn balẹ̀ thank God pé wọ́n ti fún mi màtírí Arẹjà bó ṣe yẹ kán ṣe ayé ẹnu ṣó o ò lè rí mi pẹ̀lú ìyàwó ẹ̀ o ò lè rí mi láyé ò ní rí mi pẹ̀lú ẹ̀ láyé ó dẹ̀ máa kọ́ṣẹ́ ó máa ṣe graduation tá a máa ra irinṣẹ́ fún tó dẹ̀ máa pawó tó tún máa fi oògùn ara ẹ̀ ra mọ́tò níbi tá a máa mọ́nítò ẹ̀ dé àwọn ò dáwọ́ mọ́tò fún bí akọ́ máa dáwọ́ fún pé kó tẹ̀ kọ́kọ́ live in good place lẹ́yìn ẹ̀ kó lọ sọ iṣẹ́ tó fẹ́ kọ́ iṣẹ́ ọwọ́ àwa ni kó lọ kọ́ṣẹ́ ọwọ́ ẹ̀mí ò ní máa gbé ìyàwó ẹ̀ kiri fi polówó léèsì bí Ìyábọ̀ Òjó ṣe ń ṣe yẹn ẹni lẹ́ńlẹ̀ níyàbọ̀ ẹni lẹ́ńlẹ̀ ní ràkúnmí yìí oníjogbo ẹni lẹ́ńlẹ̀ òtòṣì níyìn àwọn ò ṣe bẹ́ẹ̀ Arẹjà ìwọ àti Ìyábọ̀ Òjó lẹ́jọ́ ló gbẹ́nu ìṣó wá èmi náà máa jọyìn àwọn èèyàn lọ gbé ìyàwó ẹ̀ wá wàá rí bá ṣe máa ṣe lédì yẹn mi ò ní rí sójú rárá kódà mi ò ní bá sọ̀rọ̀ ẹ fún lédì yẹn lóṣù 6 ó máa ṣe freedom bí táyé máa gbọ́ tọ́run máa mọ̀